lójoojúmọ́ ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnẹsì nàkún bí nǹkan wà ní ẹ̀rí ẹ̀sìn tí ó yẹ ní ìlú tó ń bẹ̀rẹ̀ ní láti kúrò bí nílì lọ́nà wọn bá wí ìyá ní ìlú ní wọn kò sọ́kọ́ ká fọ́lá àwọn dàrú ìwọ tó bá ti dáwọ́ pé òun ló mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ inú àpá aláàtúndà àdìsúlọ̀ ìwọ́n tó mọ́tò lálálá òun pẹ́lẹ́ lálálá gbọdọ̀gbọdọ̀ ọdún pátápátá wọ́n lọ sí skul olówólálá wọ́n fọ̀nà tó dúró rọ̀ mí ọ̀nà tó ń fún mi lọ́wọ́ òun fún mi ọmọ mi ní tipátipá kí n sọ́kọ́ mi ò fẹ́ kó n tún mi ní tipátipá kí n fún mi lọ́wọ́ kí n lọ́wọ́ rí rẹ̀ bá a sọ pé o fẹ́ fún mi tipátipá mo ti wà àlùjọ tọ̀ àlùjọ tọ̀ bẹ́ẹ̀ rí ẹ̀ ìwọ kọ́ ló fún ọ̀la yìí ìwọ kọ́ ló fún ẹbí ò lè sọ́wọ́ ní ẹ̀ dùn kọ́kọ́ ikú ó wá ní ẹ̀ mo bá lè ṣe ní ìṣòro báwo la fẹ́ di dúkà ẹ̀ báwo la fẹ́ di tẹ́ bá bí léèrè pé kílódé fi ń kọrin ẹni bẹ̀rẹ̀ tí ń kọ́lé wọ́n bí Gàwátì náà léèrè ẹgbọ́nù fídíò mi náà wọ́n bí Gàwátì náà léèrè ẹgbọ́ lẹ́nu ẹ̀ wọ́n bí ọkùnrin kan náà bẹ̀ tí ń pè ní Buhari second gbogbo tẹ́ mọ́ fi palẹ̀mọ́ pé ẹfẹ́ débi gíga gbogbo ẹ̀ ní Buhari 2 náà palẹ̀mọ́ rẹ̀ òun dàmọ́ lónìí jẹ̀mọ́ lóṣù tá a bá ń sọ fáwọn mi wọ́n mọ̀ rò pé kíní káwọn tí ò tó yín ti lọ ẹgbẹ́ yín ti lọ àwọn tó jù yín dẹ́gbẹ́ rò pé díẹ̀ wọn fi jù yín náà ti lọ èyí ò gan ni àkíyèsí tá a fẹ́ pè yín sí pé ẹ gbọ́dọ̀ torí páwọn kan ń sọ̀rọ̀ sí yín tó lágbára ẹ wá torí ẹ̀ lọ tí ń jókòó yín sí eré ìṣẹ̀lẹ̀ bíbò. والشعراء يتبعهم الغاوون Omu tẹ̀ ń kọ̀ bọ̀ wọn rí ọlọ́wọ́ agbèdè ẹnìkan wà bí ọba bínú òkè òwò ọmọ ẹlẹ́ni. Àlìbùdó yá ń ṣẹ́wò. Ẹ̀yin òṣogbo èmi ń sin òkun gidi. Àlọ́mọ́gánà wà dìdó yá ń ṣẹ́wò. Ẹ̀yin òṣogbo èmi ń sin òkun gidi. Àlọ́mọ́gánà wà dìdó. Àlẹ́yẹ màláíkàtù kìláàsùn ṣìdáàdó. لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. لا يعصون الله ما أمرهم. ما أعرف لا يعصون. لا يعصون الله. ọ̀rọ̀ tí a wá sọ kìí sọ̀rọ̀ kan tó jẹ́kùn púpọ̀ bí ìsìnkú ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pè wá lọ síbi ká máa dára wa lẹ́kọ̀ọ́ ká máa pẹ́ra wa sákìyèsí ìyẹn ló mú mi pẹ́ pàkíyèsí kẹ́nà àwọn brọ́dà wa because brọ́dà wa in Islam ni wọ́n ẹlẹ́ẹ̀kejì mo tún wá ní àwọn tí wọ́n tún jẹ́ àwọn olólùfẹ́ wọn tó yẹ pé njọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin gan nínú tí wọ́n kálukú di máa rántí ní nígbà tí wọ́n kọ́kọ́ jáde nígbà tí wọ́n jáde àwọn náà wà ní asrul jahili ńgbà náà torí pé ńgbà náà gbọ́ wọ́n máa fà á sádá ìyẹn fi bẹ̀rẹ̀ ńgbà náà tí wọ́n fi jáde ìgbà tó wá di pé orúkọ ti ń dé owó ń dé ogun nǹkan ń dé tí àwọn tí wọ́n bá ṣe mùsùlùmí wá pè lọ sí pé kẹwàá kọrin fáwọn tí èsì ìṣẹ̀lẹ̀ ìjọsìn wọn fẹ̀kàn tẹ́lẹ̀ mọ́kífù tiwa ní pé orin kíkọ gangan mọ́kífù tiwa ní pé haram ní kódà so àmọ́ tó jẹ́ ká fẹ́ sọ̀rọ̀ síbẹ̀ ni pé ẹ ti ń kọ́ náà nù ẹ̀yìn sì ti gbé sẹ́mi pé ẹ máa ṣe kíni ẹ máa kọ́ àbá òkè òtẹ̀lé wa wọ́n ti ṣe kíni o ẹ ti ń kọ́ ẹ ti wá sọ pé ẹ máa ṣe kíni àmọ́ wa ń sọ fún yín pé kò sí nínú tó yẹ kẹ́ ẹ máa kọ́ lọ ó dàbí ẹ ṣe kọ́ dáàrin kan gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ aṣáájú yín kí wọ́n ṣe padà sọ pé táwọn bá kọ́ dáàrin kan àwọn ò dádó àmọ́ ikú òjé wọn ò lè dádó àwọn kan la fi gbọ́dọ̀ máa pàkíyèsí ara wa mùsùlùmí ni orin tẹ́ẹ̀ tí ń kọ́ yẹ kọ̀ yọ yín kò nínú Islam al-iman lọ́dọ̀ àwọn alùsùnà torí pé àárín àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ń jáde pé àwọn kan ní alákatakítí kìíní kan bá ṣẹlẹ̀ ó ti mú kẹkẹ ká gbogbo àwọn náà kan mú kẹkẹ kan ẹ̀rù nígbà wọn nígbà tá a bá rí tọ́lọ́ sọ́tà nábì sọ táwa sallallahu alaihi wasallam táwa rẹ̀ nìkan tó fẹ́ máa fọ́ pa idà rẹ̀ lójú ẹ̀rọ máa bá àyàn kẹlẹ́ bá náà ti lọ́rùn rí àmọ́ bí téèyàn lọ tí ò ní sẹ́ni kẹkẹ tí ó gbà yẹn lẹ̀ gbogbo àyè láyé ilẹ̀ yẹn lè mọ̀ rí mọ̀lẹ́ kan tí ó rí kan tí wọ́n bá múná lọ sódà ti wà ẹ̀bẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ ní sódà yóò tàn jẹ́ ní tó bá ti róore kó ìfátà tó ti wà bẹ́ẹ̀ tí wàá rí gbogbo nǹkan tọ́sílẹ̀ àti sí ń bẹ ẹ̀bẹ̀ kọ́ ni jẹ̀má òní burúburú kẹ́ ẹ̀ má rí fóònù rẹ̀ tàn àmọ́ inú bẹ́ẹ̀ tá ń lọ yìí inú bí tá ń lọ yìí kò sí kẹ̀kẹ́ tí a lè tàn fún yàn àfi iná tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run direct níbi ní ìfọwọ́tà àjẹ́ mùsùlùmí ló jẹ́ káfà àkóso wípé nígbà tí ń ka àwọn àlùkọ́lá onímẹ́rin ni wọ́n àwọn tí wọ́n ní làákàyè ó ní man anara qabrahu qabla an yudkhilahu gbogbo ẹni tí máa tan ìmọ́lẹ̀ ẹlẹ̀ sínú sàárè rẹ̀ tí ń lọ ìlú tẹ́nìkan kò ní báyàn débẹ̀ àmọ́ tá a bá ń sọ̀rọ̀ ọkú ẹ̀rọ máa bẹ̀rù mí pé yé gbogbo tí yóò ti àmọ́ jíjí kú lọ ikú náà wà nù tí máa jẹ́ yàn wá owó burúkú bọlẹ̀ dhikrul maut ó wà nù tí máa jẹ́ kí máa ní yóò tún ga sí wọn á ní ẹtí òkú ní mùsùlùmí ẹnìkan kò sọ pé ẹkú mùsùlùmí náà ní àmọ́ gbà tọ́mọ nìyàn tó jẹ́ mùsùlùmí bá ń dẹ́ṣẹ̀ ìmánì lọ́wọ́ máa wálẹ̀ torí pé nínú lọ́dọ̀ àwọn ahlus sunnati wal jamaa wọ́n sọ pé ní al-imanu yazidu wa yanqus gbogbo àwọn fẹ́rọ̀kù tí ń bẹ láyé ahlus sunnah nìkan náà lọ balance mẹ́ aláwọn míì tí wọ́n sọ wípé tí máa ní bá fi lè lékún mọ́yàn lọ tó bá lè wá lọ jáwálẹ̀ ìyẹn di kèfèrí bí àwọn khawarij àti lọ́dọ̀ àwọn mu'tazila àwọn ní tí máa ní bá fi lè jáwálẹ̀ ẹni tó bá jáwálẹ̀ fún ń bẹ fi manzilatin bayna manzilatayn kò ní jára ọ̀run kò sí jára ayé nìtumọ̀ rẹ̀ ó wà lágbèdè méjì kò ní jẹ́ nire kò sí ní jẹ́ nibu àmọ́ lọ́dọ̀ àwọn ahlus sunnah wal jamaa àwọn ní kò ní kò lẹ́ni rẹ̀ kò ní kò lẹ́ni tí ó máa iṣẹ́ rẹ̀ tọ́lọ́wọ́n sì máa gbà àmọ́ yóò máa jẹ́ muslimun asin mùsùlùmí tó yẹ pẹ́sẹ̀ ń ṣe kíni o ẹ̀sẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ Ọlọ́run sọ nínú Al-Qur'an ní pé ń bẹ nínú àwọn èèyàn man yashtari lahwal hadithi liyudilla an sabilillah àwọn tó ṣe pé wọ́n máa ra irin iṣẹ́ erépa náà kọlọ́lọ́run payé náà ni ó ní innamal hayatud dunya la'ibun wa lahu ayé ò ní túnmọ̀ bẹ́yìn tí wọ́n múra kẹkẹ tí wọ́n bá bí léèrè pé kéde àfi kọrin ẹni bẹ̀rẹ̀ tí ń kọ́lé wọ́n bí Gàwátì náà léèrè ẹgbọ́nu fídíò mi náà wọ́n bí Gàwátì náà léèrè ẹgbọ́ lẹ́nu ẹ̀
wọ́n bí ọkùnrin kan náà bẹ́ẹ̀ tẹ́ ń pè ní Buhari second gbogbo tẹ́ mọ́ fi palẹ̀mọ́ fẹ́fẹ́ débi gíga gbogbo ẹ̀ ní Buhari 2 náà palẹ̀mọ́ rẹ̀ òun dàmọ́ lónìí jẹ̀mọ́ tó sọ tá a bá ń sọ fáwọn mi wọ́n mọ̀ rò pé kíníkà àwọn tí ò tó yín ti lọ ẹgbẹ́ yín ti lọ àwọn tó jù yín dẹ́gán rò pé díẹ̀ wọn fi jù yín náà ti lọ èyí ò gan ni àkíyèsí afẹ́ pè yín sí pé ẹ gbọ́dọ̀ torí páwọn kan ń sọ̀rọ̀ sí yín tó lágbára ẹ wá torí ẹ̀ lọ tí ń jokọ̀ yín sí eré ìṣẹ̀lẹ̀ eré ìṣẹ̀lẹ̀ bíbò lóòótọ́ náà àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀ ń sọ pé ṣéwù yín sọ fún yín bó ti mọ̀ pé ṣéwù tó sọ fún yín kódà kó ṣe pé ní èdè ìlú kan ni hallelujah tí yàrá 1 2 kí lọ́kàn wọn bẹ lẹ́yìn gbogbo àwọn kẹtẹ́ ń sọ nínú mọ̀kọ́dímọ̀ fídíò yẹn kò bá ìsìláàmù lọ kẹ́ ẹ débi tẹ́ ẹ díẹ̀ lọ́kọ́ ní kẹ́ ẹ kọ̀ọ̀kan yín lọ ẹ má ta sí àwọn kẹfẹ́ torí pé bẹ́ẹ̀ sí wáyì àwọn alákatakítí kan wọ́n mọ̀ sí kíní kẹ̀kẹ́ ń gẹ́gẹ́ lẹ́tọ́ ara yín bọ̀ sọ̀lọ̀ àwọn alákatakítí tó ìjẹ́ pé náà bàbá oní humanity àwọn sì ń gbé yín lárugẹ tí wọ́n yí pé kẹ́ ẹ máa bá lọ má jẹ́ ní kẹ́kọ́ kó bọ̀ kódà mo wẹ nìkan tó ní ẹ sínú àwọn tẹ́ni ẹ má lọ kọ́ ní church èwo ni ọmọ fún yín 5 million lóṣooṣù tẹ́ bá gba 5 million lóṣooṣù lọ́sọ̀ọ̀sẹ̀ rẹ̀ gbọ́dẹ̀ ń kó lọ sẹ́jẹ̀ jóúnjẹ tẹ́ ń jẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ tẹ́ bá kọ́lé kalẹ̀ tó ṣe ní gidi lẹ́yìn gbàtà yí bá kí ń pẹ́ ẹkú náwó tí a di kí ń lọ ti ní yìí mọ́ tó bá di kí wọ́n kí ń jọ kejì jọ kẹta ilé náà ti di ó di wọ́n ti máa ronú bẹ́ẹ̀ ti kọ́ mi kò ní ìtumọ̀ ọlọ́run ní láwàlì hadith ń bẹ̀rùn àfáwà àgbà àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam tí Kùránì sọ̀kà ìlójú wọn in tí wọ́n tu sí fún wa náà ní àlìgínà òkè náà pè ní àlìgínà òun náà ní orin tẹ́lẹ̀ nǹkan tẹ́ ń lùlù sí orin kíkọ gẹ́gẹ́ kò sílẹ̀ fi ń bẹ̀ ò tí ọba ti jẹ́ pé wọ́n fẹ́ lùlù sí o kò sílẹ̀ fi ń kódà tó fi máa ọmọ tí ń kọ hip hop tí wọ́n bá ti lùlù sí tí wọ́n ò sì kọ̀kọ́ kúkọ tí wọ́n lu àwọn mizmaru shayatin tí wọ́n fi sí gbogbo àwọn piano kẹ̀kẹ́ tí máa ń mú àwọn ọmọ míì máa rìn lọ́n títì tí wọ́n ò ní máa gbọ́lù wọ́n sì máa dájọ́ àlìgínà àbáwọn àgbà Ibn Mas'ud radiyallahu anhu àwọn náà túbẹ̀ kódà gbà táwọn ó tù sí orin àwọn tó fọlọ́n búra pé wallahi in tí Ọlọ́run sọ ń bẹ̀rùn táwọn gbọ́lọ́dọ̀ ànábì ní kí ni àlìgínà òun náà ni tẹ́ ń kọ́ yìí ẹwà tìgbà táwọn ti sọ̀rọ̀ náà kì í máa sáà náà wọ́n sọ tẹ bá wà nírú ibi tẹ́ wà yìí aláàkọ́ ibi tẹ́ wà àti tẹ́ lọ sí ń bẹ̀ ó lòdì sí ìsìláàmù tán yányá tẹ́ bá ní sòdodo ọ̀rọ̀ fún yín ó lòdì sí àfáà kan náà tí àwọn àfáà máa ń lọ sí irú bẹ̀ lọ ṣe wá sí náà tí tàfà Bukhari wọn Musa ọlọ́mọba ní sàlékún àgbéga wọn títí wọn lọ́kàn hàn gbà náà ni àwọn àfáà máa lọ bẹ̀ lọ ṣe wá sí Lagos State èló náà wọ́n sì fún gbà náà gbà tó ní iná 200,000 wọn fún ọba 200,000 náà wọn fún ọba lọ àwọn yẹn sì gbẹ̀ wọn máa ń tẹ́ ń ṣe tẹ́bárí àwọn ọlọ́run sọ fún yín pé lan tarda anka al-yahudu wala an-nasara hatta tattabi'a millatahum kò sí irú ìdùnnú tí a lè láwọn ṣe tí wọ́n pè yín sí wọ́n fi stylishly máa fẹ́ fi fà yín tẹ́ fi lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ yìí pé ẹ jẹ́rìí àsàlátù máa wò ẹ fẹ́ máa jẹ́rìí ìṣẹ̀lẹ̀ inú tí wọ́n máa dùn pé hàn amúbẹ̀wò nítorí pé kò sí ogun dàmọ́ kò sí kẹ̀kẹ́ mọ́ àmọ́ al-jazwatul fikriyya sì sẹ́kù wọ́n tọ́ bọ̀ láìpẹ́ ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí gbọ́ jẹ́ pé ọlọ́bẹ̀ yọ ní àmọ́ tó jẹ́ fẹ́ pé ìsákèsí wọ́n gbọ́ lẹ́nu kánú àwọn tẹ́jọ́ ṣe celebrity tó sọ pé iná tiẹ̀ lọ lè kí ó díẹ̀ sọ ní lọ lè kí ó yíyàn ló jẹ́ wọ́n fẹ́ dáyín padà sínú suratu al-An'am ó yà fáwà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ وقفوا على ربهم ولو ترى سورة الأنعام آية تاتي ولو ترى إذ وقفوا على ربهم àwọn tí wọn ò nígbàgbọ́ sí ọjọ́ àlìkìyámà tí ó gbé tẹ́ máa ń bá wọn sọ̀rọ̀ pé